wàhálà ń bọ̀ o wọ́n láwọn kan fẹ́ pa Arẹgbẹṣọla lọ́sùn. igun kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń pè ní ọmọlúàbí Progressive Caucus ti ké gbàjarè síta lórí ọ̀rọ̀ kan tí wọ́n ní Comrade Ismail Omipidan sọ láìpẹ́ yìí. ọmọlúàbí Progressive Caucus ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè yìí láti má ṣe fọwọ́ kékeré mú ọ̀rọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà àná ọ̀hún Alhaji Igboyega Oyetola nítorí ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ni. alukoro fún ẹgbẹ́ náà Abọ́sẹ̀dé Olúwaṣeun ṣàlàyé pé ó hàn kedere nínú àtẹ̀jáde kan tí Omipidan fi síta láìpẹ́ yìí pé wọ́n ti ń gbèrò láti ṣèjàmbá fún ọ̀gbẹ́ni Arẹgbẹṣọla yóò sì léwu kí àwọn lajú sílẹ̀ kí ohunkóhun ṣẹlẹ̀ sí ọkùnrin olóṣèlú tó jẹ́ ògo ìpínlẹ̀ Ọ̀ṣun náà. ọ̀rọ̀ tí Omipidan sọ ọ̀hún gẹ́gẹ́ bí Abọ́sẹ̀dé ṣe fi síta ni pé síbẹ̀ pẹ̀lú èrò ìjọra ẹni lójú òun tẹ̀síwájú láti gbógun ti àgbájọ ọwọ́ tó gbé ẹ jáde sí gbangba. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí i pé tí Arẹgbẹṣọla bá ń tẹ̀síwájú nínú ogun òṣèlú tó ń bá ẹgbẹ́ àtàwọn tó sọ ọ́ dèèyàn nínú òṣèlú jà ó lè má ṣeé ṣe fún un láti yèé o. Abọ́sẹ̀dé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ohun tó jáde látọ̀dọ̀ Omipidan yìí mú ìfura lọ́wọ́ púpọ̀ kò sì ṣeé fi ọwọ́ yẹpẹrẹ mú látàrí gbogbo ìkọlù tí àwọn èèyàn yìí ti ń ṣe sí Arẹgbẹṣọla látẹ̀yìn nígbàkúgbà tó bá ti wá sípínlẹ̀ Ọ̀ṣun. ó ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn agbébọn ti ṣèkọlù sí ilé ìpolongo ìbò Arẹgbẹṣọla tí wọ́n ń pè ní Ọ̀rànmíyàn House. bẹ́ẹ̀ sì ni orí kó yọ nígbà tí àwọn agbanipa dènà dé lọ́nà Orísun Báre nílùú Òṣogbo lọ́dún 2022. ó ní ìwà ọ̀daràn ní gbígba ẹ̀mí ẹnìkejì. Omipidan àtàwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ ti sọ ara wọn di Ọlọ́run nípínlẹ̀ Ọ̀ṣun. onírúurú ìwà ibi ló sì kún ọwọ́ wọn. nítorí náà à ń ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ tó wà nílànà òfin lórí ọ̀rọ̀ yìí o. nígbà tó ń fún ọmọlúàbí Progressive Caucus lésì, Comrade Ismail Omipidan sọ pé ó yẹ kí àwọn èèyàn yẹ ọpọlọ Abọ́sẹ̀dé tó gbé àtẹ̀jáde náà síta àti tàwọn tí wọ́n jọ kọ wò dáadáa. Omipidan ní òun kò ní ìtàn wàhálà níbikíbi. báwo wá ni ẹnikẹ́ni tí ọpọlọ rẹ̀ pé yóò ṣe sọ pé òun fẹ́ pa odidi ẹni tó ti ṣe gómìnà àti mínísítà rí. ó ní ṣe ni wọ́n kàn ń wá àtàmọ́mọ́ àtàmọ̀ láti pe òun lórúkọ tí òun kò jẹ́ nítorí wọ́n mọ̀ pé irọ́ pátápátá ni wọ́n ń pa mọ́ òun nípa ṣíṣe ọ̀rọ̀ òun túmọ̀ àti pé kò sẹ́ni tí kò mọ àwọn tí wọ́n ní ìtàn ìwà jàgídíjàgan nípínlẹ̀ Ọ̀ṣun. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.